mo kí yẹn kú dédé àsìkò yìí wọ́n sì tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Fẹ́rẹ́fẹ́lẹ́ online tv fún àpótí ìròyìn àkíkà ìyẹn àwọn ìròyìn tó gbẹnu tẹ̀rọ tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà lábì míì láàjọmọ̀ fi kẹ́kọ̀ọ́ ká sì lè jọmọ̀ tó mọ̀ bí tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ̀jẹ̀ ń dójì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yẹn káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lọ́rẹ̀ kìnìún láti ìpínlẹ̀ Èkó. wọ́n ní ìbẹ̀rù bójó òun náà ló mọ̀ ti bá àwọn èèyàn agbègbè Ìdímù nípínlẹ̀ Èkó ní bó ti jẹ́ pé ọjọ́ ìsinmi tó kọjá lọ ìhun tí wọ́n dédé rí òkú àwọn èèyàn méjì kan tí ó náà lẹ̀ gbalaja ní agbègbè ọ̀hún tó sì jẹ́ òkú ọkùnrin tí ìkànnù wọn tó sì ti gé ìkànnù wọn lórí lọ nígbà tí wọ́n fi léde wọn ní ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí ní òpópónà Ọ̀làdùn ní agbègbè Ìdímù ọ̀hún náà ló jẹ́ pé wọ́n rí òkú àwọn ọkùnrin méjèèjì tí wọ́n náà lẹ̀ gbalaja. wọ́n ní ẹnìkan nu wọn tí wọ́n dámọ̀ tó jẹ́ tí wọ́n pe àpèjẹ rẹ̀ ní bàbá ọjà nígbà tí ẹnìkan tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún Lánrè Àjàó tí mo bá wọn oníròyìn sọ̀rọ̀ oníṣẹ́ rí bàbá ọjà yìí ó ní ó gbajúgbajà ní agbègbè ọ̀hún ó ní ó jẹ́ kan nínú àwọn ọmọ ọ̀rá ìsà ilé tí wọ́n ṣe bàbá rẹ̀ bàbákẹ́ fáwọn tó bá gun ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó sì máa ń tọrọ owó lọ́wọ́ wọn ó ní ó jẹ́ kan nínú wọn ó ní tó wá ṣokùnfà ìṣẹ̀lẹ̀ òun náà ni kò wáyé yàn ó ní kódà nítorí pé ọjọ́ sátidé gan tó kọ̀ láti ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ wọ́n ti rí bàbá ọjà ní agbègbè ọ̀hún tó sì ṣe bàbá rẹ̀ bàbákẹ́ fún àwọn ọlọ́kọ̀ bọ̀gìnìbọ̀gìnì ní agbègbè ọ̀hún nígbà tí ẹnìkan náà tó kọ tẹ̀lé jẹ́ Jamiu Raji tí ó mọ̀ sọ di mímọ̀ fáwọn oníròyìn wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹgbẹ́ òkùnkùn náà ni wọ́n ṣàkọlù sí bàbá ọjà àti ẹnìkejì tí wọ́n ti gé orí tiẹ̀ lọ kó jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ò ní wọ́n gbẹ̀mí lẹ́nu wọn wọ́n nígbà tí wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti wá gbé òkú wọn kúrò agbègbè ọ̀hún báyìí nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ CSP Benjamin wọn láǹfààní láti rí bá sọ ní àsìkò eléyìí tí wọ́n kó ìròyìn náà jọ ṣùgbọ́n wọ́n fi léde iléeṣẹ́ ọlọ́pàá fi léde ipò ṣeéṣe kó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n domi àláfíà rúrú ní agbègbè Mushin nípínlẹ̀ Èkó àti Abẹ́òkúta bí agbègbè Láǹtòrò àtàwọn bòmíì ní ìpínlẹ̀ Ògùn láti bí oṣù kejì ọdún yìí òun náà ló jẹ́ pé ó ṣeéṣe kí wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin náà. ó dá láti ìpínlẹ̀ Ògùn ọmọkùnrin kan rèé o eléyìí tó ti fi irin gbẹ̀mí lẹ́nu ọmọ bíbí inú rẹ̀ níbi tó ti ń gbìyànjú láti la irin ọ̀hún mọ́ ìyàwó rẹ̀ nínú ìṣètàpóró gan èdè àìyedè kan fàákájà tó bẹ́lẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. oníṣẹ́ rí ọkọ ìyàwó Ọlámídé òun náà ló jẹ́ pé ó fi gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ ọmọ ọdún kan nínú lásìkò ìgbà tí ìtàkùrọ̀ gan tó bẹ̀rẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ ní agbègbè Ẹlẹ́gà lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí nílùú Abẹ́òkúta tí ṣolúlo ìpínlẹ̀ Ògùn. oníṣẹ́ rí ọkọ ìyàwó yìí ní párántí ọ̀sẹ̀ ohun tí ṣẹlẹ̀ tọ́mọ náà sì ti dágbére fáyé òun náà ló mọ̀ ti fi agbègbè ọ̀hún sílẹ̀ tó ti júbà èwòrò báyìí nígbà tí ẹnìkan tí wọ́n jọ jẹ́ alábàágbélépọ̀ arábìnrin Bọ́lá ti tó ń ṣe lálàyé ọ̀rọ̀ oníṣe bí ìyàwó arákùnrin ọ̀hún náà ló mọ̀ pé wípé kọ́ ọmọ ọ̀bọ̀ pé kọ́ jọjàre ọkọ òun ti nà ó ní ọmọ pa ò nígbà tí wọ́n sì débẹ̀ ńkọ́ wọ́n rí pé irin tí arákùnrin yìí ti fi mọ́ gbówètì nǹkan náà ló lọ fàyọ tó sì fẹ́ gbìyànjú láti lámọ̀ ìyàwó rẹ̀ Bọ́lá wọ́n ní ọmọ òun náà ló rìn sásìkò tí ó sì fi orí gba ọgbẹ́ ẹ̀yìn ọmọ òun ọmọ ọdún kan Àyìndé náà ló ṣẹlẹ̀ ní òru lọ́jọ́ sátidé mọ́júmọ́ ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí. wọ́n náà gbé ọmọ wọn lórí dìgbàdùgbà lọ sí ilé ìwòsàn Trinity ilé tó ń bẹ ní agbègbè ọ̀hún ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ àwọn tí ń bẹ lẹ́nu iṣẹ́ wọn ní ọmọ òun ó ti dágbére fáyé. wọ́n nígbà tí àwọn ó tún gbé ọmọ náà padà sílé wọ́n rí pé àwọn ọmọ òun wọ́n rí pé ìtì ń dún díẹ̀díẹ̀ wọ́n láwọn tún dá padà lọ sí ilé ìwòsàn lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n nígbà tí wọ́n gbé débẹ̀ ilé ìwòsàn tún ní ọmọ náà sẹ́ wípé ó ti dágbére fáyé. àwọn tó ń gbé ní agbègbè ọ̀hún wọ́n ní bí arákùnrin ọ̀hún bí tí mọ́nà ìyàwó rẹ̀ gbogbo gbàrin tó fi di pé ó pàdánù oyún gan eléyìí tó kọ́kọ́ ní kó tó di pé ó bí ọmọ Àyìndé ọ̀hún. ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn onílé lágbègbè ọ̀hún Ramoni Adégbọlá ó sọ di mímọ̀ oníṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ tó sì ránṣẹ́ pé nígbà tó ń débẹ̀ oníṣe ni òun bá òkú ọmọ òun tó nà gbalaja ọ̀tún sì ní ọkọ ìyàwó Ọlámídé ó ti júbà ìwòrò báyìí ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kélé òfin wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ arákùnrin ọ̀hún báyìí lọ́jọ́ ajé ọ̀sẹ̀ náà ló jẹ́ pé ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Wọlé Adùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé àwọn ó sì fi kélé òfin wọn ó fi gbé arákùnrin náà. lákòótọ́nu àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán lọ́wọ́ mi fún ti tàsìkò yìí òun náà ni ìròyìn eléyìí tó wá láti ìpínlẹ̀ Ondo
níbi tí wọ́n ti fi léde wípé lára àwọn àbókí kan eléyìí tó jẹ́ ṣagolo tó wọ́n ṣàwọn irin àtàwọn nǹkan tó ti bàjẹ́ káàkiri ní gbogbo agbègbè òun náà ló jẹ́ pé ó mọ̀ gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin kan eléyìí tó jẹ́ ọmọ fún gbajúgbajà olórin kan ìyẹn Comfort Ọmọgẹ ọmọ rẹ̀ ọ̀hún Ògo Ọmọgẹ òun náà ni òun ló ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ báyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ bí èdè àìyedè bí fàákàjà láàrin Ọmọgẹ àtàrákùnrin Abubakar Mashidu yìí níjọba ìbílẹ̀ Òkìtìpupa nípínlẹ̀ Oǹdó lọ́jọ́ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní ọ̀rọ̀ ló di àbí fàákàjà láàrin méjèèjì wọ́n ní èṣù wá tapo sí tó fi di pé arákùnrin Abubakar ló fa ìbínú yọ tó sì fa ọ̀bẹ dágà yọ inú àpò rẹ̀ tó sì fi dùnbù ọmọọba Ọmọgẹ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún náà ló gbèkúrú jẹ lọ́wọ́ ìbora wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní Abubakar lójúbà ìwòrò ní àgbẹ̀ ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn bíi ọjọ́ mẹ́ta tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ rẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ rẹ̀ lọ́wọ́ wọn tó ní agbègbè àyíká Ìgòdàn ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Oǹdó ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Oǹdó ọ̀gbẹ́ni Àyànládé Ọláyínká ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé arákùnrin náà báyìí. ọ̀dà àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yẹn ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí lọ́mọ títí gbà mẹ́ta tẹ́tùmọ̀ pàdé wa ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV eré àti àánú ọlọ́wọ́ bá kọ́ máa bẹ́ẹ̀ nìkan ọ̀kan àgbẹ̀ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.